Jplum ni Bàdúgbò jẹ. O lè pa gbogbo wa. O lè pa Wàsíkì o. O lè pa Wàsíkì o. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ̀yin tèmi gbogbo àwọn ọmọ àdúgbò tó ti farakí báyìí láàrin Jplum àti Waziri wọ́n ṣáà ní o lè pa Waziri láàrin àwọn Nurtw òun ni àwọn Nurtw pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣírí pé nígbà tí gbogbo àwọn Sego Nation wọ́n dìde sí Oluomo wọ́n ní arákùnrin tó pè ní Jplum yìí wọ́n ní òun ló ń ṣe wájú òun ló ń ṣe ẹ̀yìn òun ni àwọn ará àdúgbò ẹ̀ wá ti fa yàpá ẹ̀ pé o ò lè pa Waziri òun ni ó mú kí àbọ̀lọ́rẹ́ wá tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí ó ti ń gbé láti ìpẹ̀rẹ̀pẹ̀pẹ̀ lórí ọ̀rọ̀ Sego Nation àti Oluomo Nation. Ẹ wá nǹkan fìdílé nǹkan ajé ẹ̀ka gbọ́ lẹ́nu oníkan gangan òun ló máa ṣàlàyé bó ṣe ń lọ láàrin wọn torí pé kí ni òun ló ti mọ àwọn Nurtw gbogbo bó ṣe ń lọ láàrin Sego Nation àti Oluomo Nation. Àbọ̀lọ́rẹ́ náà ló ṣe kò kárí ẹja àjọgbọ́ lẹ́nu Àbọ̀lọ́rẹ́ kẹ́yìn náà kẹ́ máa fòpinion sínú comment gbogbo awuyewuye tó ń lọ láàrin àwọn national òun ni Àbọ̀lọ́rẹ́ ti wá láti wá yànnà náà ẹja àjọgbọ́. ó di ẹlòmíì kó má gbọ́ pé òun náà ṣì ti sókè ń wò di tiẹ̀ nígbà táwọn kan dìde tó bá sí pé number 1 ìwọ tó jó lórí ibì kan tí gbogbo wá lóṣòdì yẹn tó bá fẹ́ ṣe nǹkan lóṣòdì tó bá pẹ́ Òṣòdì tuntun nínú ẹni tó kọ́kọ́ dá Òṣòdì tuntun tó ń sọ̀pọ̀tì Òṣòdì tuntun tó dúró gbágbágbá fún Òṣòdì tuntun inú wọn ni Jplum yìí wà. báwọn sáré àṣẹ gbádùn tó àwọn sáré àbọ̀ṣe gbádùn tó tó ń travel àwọn justo àwọn gbogbo wọn ṣe gbádùn tó bọ́n ṣe ń complain àwọn ò gbádùn àwọn òṣètò àwọn òṣègbà àwọn òṣàwò. Jplum yìí ló máa ń tẹ̀lé wọn ló máa ń gbà òun ló máa wá nínú Òṣòdì ló máa gapá báyìí ilé tiẹ̀ ò dẹ̀ dá ìwọ náà ò ṣe nǹkan kan. Mo ń sọ fún yín pé bá mi lọ mú irú MC Oluomo wá lọ́dọ̀ yín ẹ lè rí ẹ lọ wò nínú pé wọ́n máa ń kí àwọn èèyàn wọ́n ní anthem ẹ lọ wo gbogbo olórin tó bá ń kọrin Oluomo ló ní anthem jù pẹ̀lú àwọn tiẹ̀ tọ́dẹ̀ sí ń kí wọ́n dọ̀la ẹ bá ti ń gbọ́ tó bá dóṣòdì àrí kìíní kan Oluomo wá kí Koko Zaria wá kí Papi Nayam wá kí Papi Kamoli wá kí Nayam Aláyọ̀ driver ẹ ń gbọ́ lẹ́nu Paso ẹ ń gbọ́ lẹ́nu Òṣùpá ẹ ń gbọ́ lẹ́nu anybody káàkiri anthem wọn nìyẹn lóṣòdì bó ṣe máa tó bọ̀ bá ń tún lọ bò míì kó tún lọ mú wọn wá ta ni àwọn anthem wọn máa ń gùn jù tó yẹ pé tó bá ti dóṣòdì báyìí gbàrà wàá gbọ́ anthem wọn máa lọ báyìí wá lọ bá mi mú wá ní Lagos State àbí tí ń bá rántí ẹjẹ́ àwa ṣàpèjúwe ta ni squadu tó jẹ́ squadu Jplum tí wọ́n máa ń kí Jplum pọ̀ wá pẹ̀lú àwọn tiẹ̀ tó kì wọ́n tọkọ̀ ti kì wọ́n fọ́dún márùn-ún léra pé tó bá ti dé Fadeyi o àrí Femi Jplum àrí kìíní kan ò lè rí wọn ò lè ní squadu irọ́ adájẹ́ ní àwọn nìkan àfẹ́mí òun ló máa rí. bá ń tún lọ sọ́dọ̀ ẹlòmíì bóyá alága tèní ni àwọn tó kì mọ́ àwọn dà táwa ń sọ fún yín pé olórí là ń forí fún ẹ̀yin lẹ máa dúró láti fẹ́ bà tèèyàn jẹ́ ẹ máa dúró mo lè wò pé tí nǹkan bá wá ṣẹlẹ̀ lénìí ẹ wo ẹ̀yin èèyàn mi jẹ́ ń tán kínní mo ń bọ̀ mẹ̀dílẹ́gẹ́ ṣe máa ẹ̀kọ́ rọ̀ pọ̀ jù torí pé máa pílẹ̀ ń bọ̀ ṣe rí téèyàn bá da láyé ní ṣe kínní ẹ wo.
Waziri nìyẹn ṣe rí níbi tó bá yẹ ká sòótọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin ọlọ́gbọ́n àyìn olóye tẹ́ bá jókòó tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ ẹ jẹ́ ká yọ sẹ́ńtímẹ́ǹtì kúrò nú ọ̀rọ̀ mo fi ṣe rí tẹ́ bá sọ̀rọ̀ ńgbà mí àwọn tí wọn bá gbọ́ mi tó bá ń fetí ọ̀tẹ̀ gbọ́ mi wọn á kọ̀ máa bínú wọn máa gbé gígí wọn máa ṣe Jplum ò lè dá dúró kó fún èèyàn ní 100,000 kò lè fún èèyàn 200 ṣé bá wọn tó ẹ ṣe máa gbọ́ oríṣi mo máa play àwọn kọ̀ọ̀kan mo máa play ẹ̀ fún yín díẹ̀díẹ̀ ó pọ̀ nílẹ̀ àrọ́dá wọn tún ti débẹ̀ afẹ́ níṣẹ́ ojú bẹ́ẹ̀ tó bí 70 báyìí. Jplum jẹ́ ẹnìkan tó ní ahun ó ní ahun débi pé kò lè ṣoore fún ẹ àwọn olè Jplum fẹ́ ṣe fún ẹ ó ní ahun débi pé mi ò kàn fẹ́ ṣe example nígbà tá a jọ travel àwọn èèyàn wà ń bẹ̀ ọlọ́ba mi fọ̀rún kẹ́ bàbá Ògún àbà ọlọ́ba mi fọ̀rún kẹ́ bàbá Ògún ẹ jẹ́ fún mi ní 1 minute. Kí ló dé àwọn èèyàn kàn dá oríṣi kí ló dé mi lè parí gbogbo eléyìí ní another topic léléyìí àwọn ìdá kéèyàn dá níbi tó wà ọmọ ó ti pọ̀ jù kí ló dé gbangba ó kàn ń já wọlé ní párá ó kàn ń já wọlé párá ní. má jẹ́ kí n divide bó mo ti dé ẹ bá ń gbé padà wá. Jplum jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń sọ fún àwọn èèyàn pé tó bá ọ̀rọ̀ bá di ọjọ́ èní báyìí ẹni kí Jplum náwó sí ẹnìkan tó sọ de èèyàn rí níbi tó wà yẹn ẹni kí Jplum mú ẹnìkan wá tó ti sọ de èèyàn kó mu wá a lè rí gbogbo àwọn pípù yìí ló ní ahun ńláńlá ẹ máa dé ọ̀rọ̀ mi lálẹ́ yìí o ahun tá à ń sọ yìí kì í ṣe pé bóyá èmi sọ pé wọ́n ní ahun sí mi àbí mo fẹ́ lọ tọrọ owó kan lọ́wọ́ wọn mi ìṣó lójú kòkòrò owó òun ló fẹ́ fún mi nǹkan ti pa wá pọ̀ ní dáadáa àníṣe àjọ wà ní Dubai Ọlọ́run fọ̀run kẹ́ bàbá Ògún àjọ wà ní Dubai owó mọ́tò lásán àwọn mọ́tò láti hòtẹ́ẹ̀ tàbí kọ́sọ hòtẹ́ẹ̀ kan náà ni gbogbo wa jọ wà Allahu Akbar káwọ mọ́tò níbi tá a wà dénú ọjà láti lọ ra nǹkan àwọ̀ rárá àti wọ mọ́tò tó ẹ̀ẹ̀mẹ́rin àjọwọ mọ́tò pọ̀ bàbá jí lára bá ẹgbẹ́ ẹjá jáde o ẹjá jáde lọ ra nǹkan o Zuzu èmi Zuzu bàbá Ògún Jplum tatúni apọ̀ bẹ̀tàwátà máa ń sábà rìn jù nìyẹn tó bá fẹ́ jáde tó bá jáde gba àbáyé taxi ẹgbẹ́ taxi wọ tọmọ ẹbọ nẹba ọmọ kí taxi tó land kò sí ṣe jù wà lọ́wọ́ mi jama bọ nẹba gbà mí tẹ kọ́kọ́ náwó èmi mọ kọ́kọ́ náwó sáko gbà fún dírẹ́bà lówó pé ó nọ́mà ni a ti ra nǹkan tán
gbogbo a ní change díẹ̀ lọ́wọ́ because gbogbo alára nǹkan tí gbogbo ara yọwọ́ a tún wá ń padà bọ̀ a tún kọlù taxi mo tún sanwó báwo normal a tún wá fẹ́ gbà jọ ajáde dáadáa a tún wá fẹ́ jáde níjọ́ kejì the same set of people wà náà fẹ́ jáde bàbá Ògún ló wá tẹ̀lé wa bàbá Ògún wà ní àwa ṣáta wa gbé mọ́tò ńlá àwa pọ̀ àwa tún wá fẹ́ lọ no gbàtà ń padà bọ̀ zuzu sanwó zuzu ni ìwọ́de ló wà wájú ló fẹ̀síwájú gẹ́gẹ́ bí bàbá aláyé a náwó sẹ́yìn zuzu ló sanwó gbàtà ń bọ̀ yes zuzu ni ó ti wà lẹ́yìn kejì àti wá ń lọ ó wá wà lọ́wọ́ ìmọ̀ ọmọ dùn wá sàn wá ní wá sàn mo dẹ̀ mọ̀ kó wà lọ́wọ́ ẹ̀ ṣéǹjì wà lọ́wọ́ ẹ̀ ṣéǹjì ṣé di yàrá bí kìnnì kan náà ni ṣé àwọn tí wọ́n fẹ́ lọ́wọ́ gbà ó kọ́ báyìí ni pé báyìí tí wọ́n tẹ́tí tẹ́ fún ẹ tí wọ́n béèrè owó brakọ̀ tún lẹ̀ pa ni bí ṣíṣù rẹ̀ fún ọ lọ́wọ́ náà mo ní wọ́n á mú ṣíṣù lápò dání ṣíṣù òmùkọ́ tí mo mú òun lọ́wọ́ dání fún ó kọ́ ẹ̀yẹ́ kọ́ ṣe báyìí mo ní ẹ̀yẹ́ kọ́ yọwó kọ̀ fún wọn ni àwọn débi ta fẹ́ràn nǹkan òun náà ló yọwó ló rà kó bá gbà kí ni DJ Plum sanwó mọ́tò kó sanwó mọ́tò ó fi ẹlẹ́jà rẹ̀ kó mi ní àbà ibẹ̀ kọ́ la fẹ́ lọ tó o bá wà pẹ̀lú àwọn èèyàn ẹ túraká yọwó ó pọ̀ rẹpẹtẹ ó gbọ́dọ̀ tún lọ sí desert àbí kí lórúkọ mi tá à ń lọ gun ràkúnmí tá à ń lọ gun oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ tí mo ti notice dáadáa kódà adébíyá ti lọ jẹun gan àbàbọ̀ ògùn ọ̀run rí ẹ kọ́lọ̀ fọ̀run kẹ owó tẹ̀ ń gba owó sàárà ni ẹ̀yin míì tún máa wá dúró ní pé owó ẹ̀ pé nǹkan tẹ mẹ́rìtì ni pé ikọ̀ yín ló débẹ̀ agbára yín ló débẹ̀ tó bá ń sọ̀rọ̀ ní Fadeyi lénìí mò ń bọ̀ ní ọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ nípa Fadeyi lénìí wàzírì tẹ́ rí yẹn kì í ṣe pé ó yàtọ̀ síra wọn géèmù yìí yàtọ̀ síra wọn nígbà tí Ọlọ́run kẹ́ wàzírì níwọ̀nba wàzírì yẹn ẹ̀yin èèyàn wàzírì yẹn Fadeyi ń bẹ̀ ló wà nígbà tí ò sí kankan tí nígbà tí ìjà fẹ́ máa ṣẹlẹ̀ láàrin wàzírì nínú gbogbo àwọn tí wọ́n ti ń wà ní Fadeyi mọ̀yà dúró èrò tí wọ́n ti wà lẹ́yìn Jplum tó jẹ́ pé wọ́n ti tẹ́rí síkú ikú ti pa wọ́n èmi tó ti ṣàárẹ̀ tí ò lè kówó lẹ̀ láti tọ́jú kò lè fi iyán àárẹ̀ ló pa kò lè kówó lẹ̀ báyìí pé ó yá gbà ẹ fi tọ́jú ọmọ yìí níbi tó ní ahun dé ẹ̀dẹ̀ fẹ́ máa jẹ́ olórí ẹ̀dẹ̀ fẹ́ máa jẹ́ lídà lọ máa wọ́ọ̀ṣì gan tó bá dágbo lọ ságbo tó bá lọ sí agbo olórin lọ máa wọ́ọ̀ṣì gan tó bá wà lágbo olórin ẹ̀ mọ̀ pé olórin náà ló máa sábà gbé wọn púpọ̀ lọ wọ́ọ̀ṣì dáadáa lọ wo Jplum dáadáa lọ wo dáadáa wàá rí kó máa ń lẹ̀ mérò ni bó ṣe pé ẹlòmíì lè máa láìkì ẹ̀ jẹ́ ká sọ pé ìlú àwọn kan ò láìkì ẹ̀ because àwọn kan ò láìkì ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ but tòun ẹni tó bá ti ń jẹ́ public figure because public figure ni public figure tó jẹ́ àwọn kankan mọ́ wà sọ pé ahun wọn ò kí ń kọ́ ahun wọn ò dẹ̀ kí ń kọ́ ìlara inú ẹ̀jẹ̀ ló máa ń wà Jplum ní ahun ó dẹ̀ ní ìlara yẹn pọ̀ jù ẹ wá lọ wo gbogbo ọ̀sẹ̀ máa ń section wọn wà gbogbo ẹ tó bá fẹ́ ṣubú tó bá fẹ́ dìtẹ̀ èèyàn nínú àwọn bọ́ìsì tí wọ́n lórúkọ ó máa bá Jplum láàrin wọn ó máa bá láàrin wọn máa dúró báyìí àìmọye ọ̀rọ̀ àyè máa mú gbogbo ọ̀rọ̀ wá gbogbo ibi ó kọ̀ ìkókó má dàbí pé ó ṣe ń gbádùn ó ṣe ń champion níwájú Sego báyìí kò tí ì yá ó dẹ̀ dùn mí time tí ọ̀rọ̀ yìí bọ́ sí ó yẹ kí n máa ju gbogbo voice call gbogbo ibi tó ti ń gbé
tó ti ń gbé Sego tó ti ń gbé Sego ṣe pé níbẹ̀ tí rọ́ mi ò ní tó ti máa ṣe yẹn nísìn wọn ni orí ìfẹ́jẹ́ ìlànà àti Sego ni àti àtòun àtàwọn yẹn àti Sego kọjọ wà pọ̀ ilẹ̀ pẹ̀pẹ̀ wọ́n jọ máa lulẹ̀ pọ̀ ni wọ́n jọ máa lulẹ̀ pọ̀ so mi ní láti wá play yẹn àwọn àdàbí kí bóyá à ń wá mi ìfẹ́ nǹkan tó máa lọ fún Sego lọ́rọ̀ sọ tó máa lọ ní mi ò lè bá Jplum jà legacy yẹn ọlọ́n play ọ̀rọ̀ Jplum ló irọ́ mi ò ní ìdí ẹ̀ mi ò dẹ̀ ní ìdí ẹ̀ rárá mi ò ní ìdí ẹ̀ rárá jẹ́ ń filẹ̀ kẹjọ wà kẹjọ máa ṣe lọ bẹ́ẹ̀ kẹjọ máa bára yín ṣe nítorí pé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ ẹjọ máa tọ́ra yín pa ni bó tí mi ní wọbẹ̀ lọ bọ̀ géèmù hàn ó dẹ̀ hàn sí Jplum dáadáa tó dẹ̀ mọ̀ tó dẹ̀ ń ṣe tó ń bá Sego sọ ọ̀bọ̀ yìí o ó ti gún mu ọkọ ó ti gún pọ̀ kíní kan o kíní kan o Toba o kíní kan o ó ti dòkú lẹ́yìn mi ìfẹ́ sọ̀rọ̀ Toba mọ́ ṣùgbọ́n bí ta ti máa sọ̀rọ̀ Toba ń bọ̀ ó máa dé tá bá bẹ̀rẹ̀ episode Toba máa fẹ́ wọ episode 10 because máa mú bọ̀ látòkè ní sí gbogbo yìí máa rí bọ́ ó ti hàn sí gbogbo èèyàn rẹpẹtẹ kò háìdì mọ́ wípé ó ní ambition state chairman òun dẹ̀ ní state chairman yẹn òun dẹ̀ ló ní head jù ó dẹ̀ ti ní àwọn èrò púpọ̀ lẹ́yìn ó ti ní sàábé gbogbo yẹn sàábé yẹn ti pọ̀ gan wọ́n ti dúró mo fẹ́ lọ sọ pé gbogbo half Lagos state ní national union wọ́n ti mọ̀ Sego fún ara ẹ̀ náà mọ̀ ó mọ̀ fún ara ẹ̀ kò dẹ̀ lè sọ ó dẹ̀ mú mọ́ra torí pé kò lè dìde ẹni pé nígbà tí Toba ti kú sí ó ti increase owó àwọn kan ó increase owó wọn sí 1 million ó increase owó yẹn ẹni tó bẹ́ta lẹ́yìn tí Toba ti kú yìí nítorí pé ó fẹ́ contest fún 8 years another 4 years ó wá ń ṣe dáadáa wàá gbọ́ lánàá ẹgbọ́n lẹ́nu Waziri náà pé ó fún mi 1 million ó mú àwọn tó ń fún lówó yẹn ẹni màá bá mi ìdí màá kàn ní kí Sego dárúkọ ọmọ Lagos Island mélòó ló ń fún ní 1 million Lagos Island mélòó Lagos Island mélòó ló ń fún ní 1 million ṣé Jamiu Erin ṣé Wàlátà ṣé Ìdòwú Oníkòyí ṣé má jẹ́ kí n máa dárúkọ mi ì fẹ́ máa dárúkọ ṣé Wọ̀tá ni ṣé kò sí kò ọ̀rọ̀ tí mo ti sọ tipẹ́tipẹ́ ló ń padà mo sọ̀rọ̀ kan ó máa mọ́rọ̀ mi gan-an mo ní ó máa bọ àwọn ará ìsàlẹ̀ ju àwọn ará òkè lọ torí pé kò ń gan fẹ́ràn àwọn èèyàn tiẹ̀ lókè yẹn torí mọ̀ pé sáà náà ti máa dẹ́rù bọ̀ ó dẹ̀ mọ̀ pé àwọn ìsàlẹ̀ yìí ló bíùdì fóun kò rí àwọn Lagos salary bíi pẹ̀lú ìfẹ́ má jẹ́ kí n máa lọ bẹ̀ tó ti má ti jà máa fún ní lúpò má jẹ́ kí n máa fún ní lúpò nísìn ó wá ná owó ẹ má yẹn parọ́ fún Sego tí ń náwó sí o owó tó dẹ̀ ná ó ná owó yẹn pé ẹ̀rí pé tó ń ṣàdúrà fún Toba wọ́n ní 4+4 ok 4+4 is equal to 8 wọ́n ń ṣàdúrà fún yẹn ó dẹ̀ sọ ń sìn pé owó tóun ti ná wọ́n ti ṣírò ẹ̀ wọ́n ti ná 38 million ni wọ́n ná 38 million wọ́n ti ná fún gbogbo àwọn executive tó kù gbogbo àwọn executive wọ́n máa fi 100,000 wọ́n máa fi kún owó wọn but àwọn kan wà tó jẹ́ àwọn kan tó jẹ́ ní kìtìkàǹkò ìwọ tó bá ti gba 1 million ó lẹ́nu o ìwọ tó bá ti fún 1 million ó lẹ́nu má jẹ́ ká tí ìlọ́bẹ̀ ọ̀rọ̀ Jplum là ń sọ má ti ìlọ́bẹ̀ má dà pọ̀ sọ́ra kó má dàrú mọ́ ọ̀yàn lójú má jẹ́ kí n dàrú pọ̀ ìgbà tí Toba kú wọn organize o wọn dúró o wọn lọ pay
last respect you kéèyàn kan sọ fún mi pé kì í ṣe pé báyà wọn ní wọn wọṣọ yìí pé okay ẹni yìí ẹni ní ẹni tó dẹ̀ di tó jẹ́ strong legacy káì má lọ bẹ̀ ṣáì má lọ bẹ̀ má dàrú má dàpọ̀ má da ọ̀rọ̀ yẹn papọ̀ mọ́ ọ̀rọ̀ ilé but hypocrite tó kàn ń ṣe ló ni mo kàn ń wo mi pé àlàyé pípù yìí ṣe máa lọ sọ pé ẹ jókòó aláàfáà ẹ fẹ́ ṣàdúrà fún ẹni tó jẹ́ pé ẹni tẹ́ ti rí ẹni tẹ́ ẹgbẹ́ ìjọ mọ̀ láàrin ara yín pé irọ́ ó ti ilé òun ló fẹ́ gba kinní kan ó fẹ́ gba aṣẹ́ ọmọ mi dì ó fẹ́ ṣe kinní kan ọmọ mi dì jẹ́ àwọn èèyàn ti fẹ́ sọ mí lẹ́nu báyà káwọn èèyàn rí tẹ̀sítẹ̀sítẹ̀ sáré pé ojú ayé ok ká ní pé mi nìkan tó mú ẹ tó dúró gbáǹkó tó ti ń fi wèrè pọ̀ jẹ́ pé dábẹ́lá ya yín mi ràn yín iṣẹ́ mo ràn yín iṣẹ́ o bá dúró sórí ẹ̀ tán finally o kàn ní sọ̀rọ̀ padà ìgbà tó di pé àwọn ayé ti ń ranjú pé kíní kan wọ́n tó dúró pé kí ló kàn mí ẹni tó fẹ́ overthrow ẹni tó fẹ́ ṣe kíní kan ẹni tó fẹ́ ṣe kíní kan àwọn èèyàn ti mọ̀ náà kémi má ti sọ gbogbo èèyàn ti mọ̀ káàkiri but ẹ má yẹ ká wá bẹ̀ ẹ jẹ́ ká sì dúró sórí Fadeyi náà Femi Jplum mo sọ fún yín pé ìyàwó ni òun ló ń ṣe chọ́chọ́chọ́chọ́chọ́chọ́ káàkiri tẹ̀lé Sego chọ́chọ́chọ́ tó ń ṣe tẹ̀lé Sego yìí ó ní owó tó ń gbà ẹnìkan wà ń sìn o tí àìrígbẹ́ mọ́tò yìí ó yẹ kí n play voice yẹn ó ní 4 million kí ló tọ́ mi fún why má dàpọ̀ náà legacy má dàpọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ̀ má dàpọ̀ káì padà ẹ̀yà padà má dàpọ̀ kò ní àwọn èèyàn ní understand má dàpọ̀ àwọn èèyàn ní understand ìṣòro calm down bọ̀bọ̀ now oya back to your track yẹn ni pé Jplum tẹ rí yẹn táìmù ẹ àkókò ẹ ó ti expire nínú Fadeyi yẹn torí pé ìwọ tó bá ti jẹ olórí for 20-something years ó dẹ̀ rí ẹnìkan ṣoṣo fà sókè kó fa èèyàn sókè níbẹ̀ yẹn ò ń ṣolórí mi ò sọ àwọn olórí tó bá ní kí wọ́n rí owó àwọn Jplum rí owó náà Jplum rí owó Jplum rí owó Jplum rí owó ó dẹ̀ mix pọ̀ mọ́ àwọn èèyàn ńláńlá kódà ó ní àwọn pásítọ̀ ó súnmọ́ àwọn pásítọ̀ kan tó ń lówó àwọn pásítọ̀ tó lórúkọ lẹ́kọ̀ọ́ mo ti gbàgbé orúkọ pásítọ̀ yìí tó lórúkọ lẹ́kọ̀ọ́ Jplum súnmọ́ wọn tó máa ń gbé owó gidi fún ó máa lọ ń dàgbà owó yẹn wọ́n máa ń ṣòwò ló máa ń ṣe ní tó bá débi ọ̀rọ̀ owó dé bọ̀ tó bá débi ìjà ó máa wá kọ ẹ̀yìn àwọn ọmọ Fadeyi á wá kọ ẹ̀yìn wọn síra wọn kó bára wọn jà kó ṣera wọn léṣe kó para wọn kó fi wọn jà bẹ̀ tó bá ti débi owó Jplum máa jókòó lórí owó ni mo sọ̀rọ̀ kan fún yín jọ́sí mi kò fẹ́ padà lọ sí ibi ọ̀rọ̀ yẹn ni torí pé ọ̀rọ̀ ìbànújẹ́ ni àwọn Jplum kálá débi pé èèyàn ń bá àyàn jà má yẹ kí n lọ bẹ̀ má yẹ kí n mo ti sọ̀rọ̀ yẹn rí má yẹ kí n tó padà síbẹ̀ má yẹ kí n padà síbẹ̀ débi pé mo kàn fẹ́ kẹ́ máa mọ ẹ̀yin èèyàn ni wọ́n dẹ̀ ọ̀rọ̀ yẹn fẹ́ wá but brain mi ń ṣe padà pé kọ̀sán tó ṣẹlẹ̀ sí ṣì wà ẹni tó ṣẹlẹ̀ sí ó ṣì wà bóyá fẹ́ rún kébì tán náà nìyẹn ó fẹ́ rún kébì tó pátápátá àìmọye àwọn èèyàn tó ti rún ojú àwọn ọmọ yẹn náà ti wá là ládùúrú nǹkan tí Jplum fẹ́ fi ayé wọn ṣe ṣẹ́rí wàzírì ló wá jẹ́ last man tí Ọlọ́run kó yọ ṣẹ́dẹ̀rí tí Ọlọ́run fi kó wàzírì yẹn yọ ni pé
ó ti ń sẹ́ẹ̀tì ikú lẹ̀ fún Waziri. Waziri náà dẹ̀ ti ka tó ń sẹ́ẹ̀tì ikú lẹ̀ fóun. Ṣẹ̀rí ọ̀rọ̀ kú yẹn ọmọ yẹn tètè yẹ ikú yẹn kúrò lórí ẹ̀ torí pé tọmọ yẹn ò bá sọ̀rọ̀ Waziri náà ọ̀tá ẹ̀ máa tẹ́rí gbà. Ó ti sẹ́ẹ̀tì ikú lẹ̀ fún. Waziri dẹ̀ ti rí fún ara pé ikú rèé. Ṣẹ̀wárí ní Fadeyi yẹn Waziri ti manage Jplum bọ̀ ti pẹ́. Waziri náà ti wá kín fún Jplum pé mo ò ní gbà ó kíníkan ìgbà kan kíníkan. Tó bá ti yá ọmọ yẹn á ti lo brain tọmọ yẹn máa ń lò ní pé ó ti rí àwọn tó tẹ̀lé Waziri ní squad ẹ̀ ó dẹ̀ ti rí àwọn tó tẹ̀lé Waziri a fẹ́ cross láti other side báyìí a fẹ́ mú látọ̀ báyìí a mú tí ẹ máa ń sọ orí kan fún Paso kan nìkan máa ní Paso ní ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ yẹ ẹja kò dá ẹ má fẹ́ kú bẹ́ẹ̀ yẹ ẹja kò dá àwa wo ní gbogbo ṣé wá ní gbogbo àwọn tó lè tètè wú jáde tó máa fi search Waziri tó lè fi wọ́ọ̀kì ikú fún Waziri ti ṣiṣẹ́ dé gbogbo bẹ̀ wọ́n kó Waziri jẹ wọ́n láìkẹ́ Waziri yẹn ó ní brain wọ́n kó jẹ Waziri ti rí ikú tó ti pa oríṣiríṣi èèyàn lẹ́yìn Jplum Waziri ti wá wise gbogbo àwọn tí Jplum lè lò fún Waziri náà láàrin àwọn tiẹ̀ tó máa mọ̀ tó máa pa àwọn náà fún ara ẹ̀ gangan Waziri ti mọ̀ ó ti ṣẹ́jú àwọn yẹn ti kó jẹ wọ́n ti láìkẹ́ kò wá lè lò wọ́n ó wá fẹ́ àwọn ará àdúgbò míì tó fẹ́ lo ègèsì Waziri ó hàǹgì ẹ̀ lọ́rùn gbogbo ọ̀tí mo sọ ẹ lọ́wọ́ gbogbo voice ẹ̀ wà nílẹ̀ ẹ̀ máa gbọ́ ó hàǹgì ó wùkú ẹ̀ lọ́rùn ìjà yẹn wá fẹ́ máa ṣẹlẹ̀ ní Fadeyi ta ló wá yanjú ẹ̀ Oluomo bàtí Oluomo di state chairman Oluomo wá rí i pé wàhálà ń ṣẹlẹ̀ ń Fadeyi wàhálà tó dẹ̀ ń ṣẹlẹ̀ ń Fadeyi Jplum ò lè gbé àwọn Waziri ṣubú láìláì lọ kọ́lẹ̀ ẹ lọ yàálẹ̀ tó bá tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí wọn ò bí mẹ́tàlá Jplum dá bí mẹ́tàlá ẹ̀ dá kò lè lọ lára àwọn Waziri kò lè lọ gbàgbé ẹnu kò lè lọ níwájú àwọn Waziri yẹn kò lè lọ níwájú Waziri torí pé Waziri gbọ́n gbogbo bí tí pápẹ́ ti lè mú lọ́wọ́ ti dúró dè ṣùgbọ́n nǹkan tó yẹ kí Waziri ké jáde ó fẹ́ gba bòmí yọ ó fẹ́ gba another anthem mi yọ láti yọ sí Waziri láti fi kú pa ọmọ yẹn lójijì mo ní pa fún yín Jplum ya wèrè gan ó yẹ Jplum ya wèrè gan ó mọ páàsì jù lẹ bàjẹ́ ó mọ páàsì jù lẹ ó fẹ́ ju páàsì bóyá kí n tún ọ̀rọ̀ ẹgbẹ́ Legacy wá tún ọ̀rọ̀ yẹn gbọ́ wá tún ọ̀rọ̀ yẹn sọ wá code wọ́n tó bá mú ọ̀rọ̀ gbọ́ Waziri sọ àwọn ọ̀rọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ ó dẹ̀ sọ ó wá sọ láti pé ẹ lè pa èmi o kí ọmọ yẹn tó lè sọ̀rọ̀ pé ẹ lè pa mí o ó mọ ohun tó ń sọ ó tún wá sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé àwọn kan náà tẹ́ ń bá ṣe wàhálà àwọn kan tó bá dúró torí ẹ̀ ní men is always a man wàhálà ẹnìkan òun ló máa bá a ṣe abá bí ṣe ó máa bá abẹ́yẹ ṣe abáyé ṣe abábùká ṣe abákiníkan ṣe ó ń bá wọn ṣe in the sense of pé ìjọ tó wọn bá fẹ́ pẹyẹ òun á lo bùká ìjọ tó wọn bá fẹ́ pa bùká òun á lo àáké ìjọ tó wọn bá fẹ́ lo àáké òun á ìjọ tó wọn bá fẹ́ lo lọ́ọ̀dù òun á fi lè pa ilé 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 òun á dúró láàrin méjì ó ti já yín tán ó máa dúró ó máa bá wọn lè ṣe báyìí ó máa bá wọn lè ṣe báyìí òun dẹ̀ wà ní kákọ́sì kan a fi kákọ́sì lè pa ilé a fi lè pa ilé bí ó máa engineer wọn síra wọn kóun lè máa jẹ́ champion òun ni ẹ máa gbọ́ tí bọ̀bọ́ yẹn láǹbẹ̀ pé ó lè pa ẹ̀mí o a poison inú wọn síra wọn láti fi wọn para wọn wọ́n ṣe sọ pé má fi kú bẹ́ẹ̀ yẹ ẹja kò dáa mò ń wọnú ẹ̀ mò ń click ẹ̀ mò ń yọ fún yín lẹ́yẹ kọ̀ọ̀kan mò ń yọ kóòdù yẹn kò máa mọ báwo ni kíní yẹn ṣe ń wọ̀ láti máa jẹ́ on top ọ̀dẹ̀ ń bá ẹ dù lórí owó ọ̀n bá ẹ dù lórí àwọn kankan Oluomo wá dé Oluomo wá wọnú Fadeyi Oluomo ṣe Oluomo pé kí ló lè ṣe lókè ó yá ẹ fi Fẹ́mi lẹ̀ ó wá gbé Waziri kúrò ó wá gbé Waziri lọ sí
ọ̀nà báyà bẹ́gà lọ́hùn láti lọ jẹun normal Wàsílì dúró pé ládùúgbò wa ń bí sẹ́ẹ̀ níbi tá a dàgbà sí a máa dúró sádùúgbò wa a máa jẹun Jplum lọ bá Oluomo lè ní àwọn eléyìí àwọn ọmọ yìí àwọn fẹ́ parí o àwọn ọmọdé yìí àwọn ṣe kìíní kan ọjọ́ àwọn ẹ ti dúró ti bìnà gò pé sẹ́ẹ̀ kí ló dé ẹni kan já wa dé ọbẹ̀ báyìí wa jẹ́ tán ni Oluomo wa ní òkè ìwọ ló máa gbà fún Jplum jẹ́ kí n gbé ẹ kó ṣe bó fẹ́ jẹun ni fẹ́ wà òkè àti wọ àtàwọn tíìmù àtàwọn tiẹ̀ ẹ má wọrí ẹ fi Fadeyi lẹ̀ fún ẹ fi Jplum lẹ̀ Oluomo wa gbé Wàsílì wá gbé lọ pàtó wá gbé Wàsílì kúrò ní Fadeyi Wàsílì tó wá mú àwọn tiẹ̀ tó jẹ́ àwọn tiẹ̀ ó tún gbé wọn dání gbogbo nǹkan tó ó ń wálé gbogbo nǹkan tó yẹ kó máa ṣe fáwọn tiẹ̀ ó ń ṣe fún wọn ó ń fún wọn lówó ó ń ṣe oríṣiríṣi ó ń tún Fadeyi ṣe ó ń gbé gbogbo wọn jẹun oúnjẹ tí Wàsílì dẹ̀ ń jẹ ×10 ni ẹ̀ ní Jplum ń jẹ Jplum ń jẹ ×10 oúnjẹ Wàsílì bó ṣe wá ń jẹ ×10 oúnjẹ Wàsílì yẹn kò lè náwó kankan fáwọn tí ẹ kò lè fa ẹnì kankan gùnkè mo fẹ́ kí n máa gbọ́rọ̀ yẹn kó máa clear now Oluomo yìí náà ni ìwọ Jplum yìí náà ló tún dìde ló tún gbógun tì pé ó gbọ́dọ̀ ṣubú ó ṣe máa ń jẹ́ pé ẹni tó bá ṣe yìí lóore lè máa fẹ́ lù pa ó wá tún wá jẹ́ Oluomo yìí níwọ Jplum yìí náà wá dìde ló wá ń gbé ogun tì lẹ́ni tó gbà ẹ́ nígbà tí wàhálà ń dé torí pé tó fẹ́ lé ẹ dànù Oluomo yìí náà ni wọ́n wá dìde ló wá ń gbógun tì ló wá sọ pé kò mọ̀ ọ́ ṣe ẹ má gbàgbé o bẹ́yìn pípù yìí ṣe ń róòlù àsìkò yín mo ti sọ fún yín mo sọ̀rọ̀ yìí nígbà bíi last 2 years mo ní àsìkò yín ti expire gbogbo yín ó ti tó time tẹ́ lò ó ti tó èyí tó bá ṣe dáadáa nú yín ló máa maintain ló lè máa sustain èyí tó bá ṣe dáadáa nú yín ló máa sustain èyí tí ò ṣe dáadáa nú yín àsìkò yín ti tó ìwà olè greediness òun náà ló wà lára ọ̀gá ẹ̀ náà nísìnyí ẹ máa rí pé ìwà ọ̀gá wọn lẹ́kọ̀ọ́ máa yàtọ̀ wá Sego máa yàtọ̀ díẹ̀ torí pé Sego ọlá ti dùn mọ́ owó ti dùn mọ́ iyì yẹn ti dùn mọ́ kò wá sí nǹkan tó fẹ́ sí ni pé ó fẹ́ maintain 4+4 ó dẹ̀ ti rí sí pé ó ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọdún mẹ́rin lòun máa ṣe nítorí pé the rate tó bá fi ń bọ̀ ó ti rí géèmù yẹn òun fúnra ẹ̀ dẹ̀ ti mọ̀ ó dẹ̀ mọ̀ pé òun ò ní lè bá Toba jà yẹn ó ti wá dúró pé àwọn ò ní lè bá Toba jà but ó ń bẹ lẹ́yìn wọ́n yára òkè irọ́ o irọ́ ọdún mẹ́rin ni ó ti gbà ká mú Sego kan ti mọ̀ kọ́ ọdún mẹ́rin ló máa lò kò sí kóhun tó máa ṣe kò tó bá bẹ́ àná bí abẹ́ so gbogbo structure yẹn ti change àwọn structure ti yọ Toba dẹ̀ move ó ń ṣe dára sáwọn èèyàn báyà ilé kí Toba tó kú tó tọ́ ni o ó ti ra mọ́tò 3 tó fẹ́ fáwọn èèyàn now wàá rí pé nígbà tí ikú Toba wá dé ó yẹ ṣe wá fa jókà yọ wá náwó fáwọn àwọn èèyàn kọ̀ọ̀kan wá náwó fún wọn yá gbà ìwọ gbà nísìn ọkàn ẹ wá balẹ̀ pé àwọn lè lé mi mọ́ ṣẹ́ni tó lè lé mi o mo ṣe ní pé jẹ́ ká yé rí ẹ agbáyá ẹ jẹ́ ká jókòó àdúrà bò sílẹ̀ ń ṣe ìrọ̀lẹ́ ń pa now kí tó wọnú ibẹ̀ lọ kí má gbàgbé wá ní wọ́n máa gbé ṣólè bọ̀ láti Mushin níbo ni Toba ti ń ṣe branch chairman ní Surulere ní Lawansin ní Toba ti ń ṣe branch chairman Lawansin ti ń jẹ́ Lawansin tètè kí Toba tó dé kọ́tẹ̀ tó gbé Toba wá wọ́n ti ń ṣe àwọn jáwọn lérò wà ń bẹ̀ Aliu gbogbo wọn wà ń bẹ̀
Saheed stubborn gbogbo wọn wà ń bẹ ní Lawansin tí on maintain ní Lawansin lọ. Now Toba ti wá kú wọ́n gbé Toba wá lé wọn lórí ni Toba ti wá wà lórí wọn okay Ọlọ́run ti ní kó fi kú ṣàgbà Toba ti wá kú kí ló dé táwọn Lawansin gbogbo àwọn tó wà ní Lawansin yẹn wọn lè máa maintain Lawansin wọn lọ padà láàrin ara wọn nísìnyí wá tí wá ní wá tí wá gbé ọmọ Mushin mi láti Mushin wá tí wá gbé wá lúwé wọn lórí ní Lawansin. Who does that? Wá tí wá gbé wá lé wọn lórí kó tún máa wá ṣọ̀gá lé wọn lórí ní Lawansin táwọn ọmọ Lawansin náà dẹ̀ wà ń bẹ̀ ọkọ̀ gbábẹ ní o wá ní òkè mo fẹ́ compensate màá mú wàá mú ṣólebọ̀ wàá lọ fún ní oyè Toba ní state anyway ní ṣólẹ̀ náà àwọn àwòrán mi a ní gẹ́gẹ́ sí máa yàbẹ̀ mọ́ kàn jẹ́ káwọn èèyàn máa mọ̀ so that tí bá ti ń padà wá àwọn èèyàn á lè máa mú á lè máa pick point yẹn àwọn ará Lawansin náà wá dúró báyìí àwọn wò ẹ̀ báyìí látọ̀ọ̀kan báyìí wọ́n lè máa sọ̀rọ̀ but èmi wà níbi máa sọ̀rọ̀ tí ò bá sí ó dà lọ́mọdé ẹgbẹ́ mo ní géèmù tó ń gbá yìí kò yé ẹ alájà kan ní Rafiu ló ní Lawansin ló jẹ́ former state chairman Alhaji Tajudeen Agbede ló sì ń control Agege ó dẹ̀ ní branch ń bẹ̀ bọ̀ ìwọ òwò gbà tó ń ṣe birthday torí pé ó fẹ́ gbá géèmù tí ó lọ ló ń gbá Ọlọ́run wà bẹ́ẹ̀ ìwọ òró nípa ọkà Ọlọ́run wà nǹkan òkè máa dá Lawansin padà sí ọ́ndà Ọlọ́run wà padà kó máa pàṣẹ wọ́n lè má jẹ́ state chairman ọ̀bẹ̀ tí kó máa pàṣẹ àsọ̀gá kí Ọlọ́run wà máa pàṣẹ ní Lawansin ọ̀gá ẹ̀ ni kó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ union ọ́ndà Ọlọ́run wà ló ti bẹ̀rẹ̀ ẹ̀yin pípù ṣe máa ń gbàgbé olóore náà pé ókè Ọlọ́run wà Lawansin tí a padà yẹn tó bá ń wẹ̀ ọ́ ní kó lọ mú wá kó jẹ branch chairman níbẹ̀ wọ́n á dòvà abẹ fún ó ṣe yẹn wá ní wàá tún lọ gbé èèyàn wá láti Mushin wàá gbé wá láti fẹ́ fi gbé àwọn tó wà ní Mushin mọ́ra láti gbé àwọn tó wà ní àwọn tó bá jẹ́ squad Toba láti gbé wọn mọ́ra pé kọ́ máa fojú sí ẹ lára pé ò bínú o ṣe kankan géèmù yẹn ó yé wa gbàgbé kò ń bẹ̀ àwọn mugun kan ló ń bá ta àwa wà ń bí táwọn máa liberate ojú ọ̀gẹ̀ padà 1 + 1 2 ló máa fún wa but má gbàgbé pé plus tún ìṣẹ́kù lẹ́yìn plus now mo ní mo fẹ́ da géèmù yìí pọ̀ but torí pọ̀rọ̀ ẹ̀ ń wọnú ara wọn ni mo ṣe ń check and balance àwọn tó wà láyé ṣì wà láyé celebrate wọn celebrate hero fún wọn lówó ẹ ní pé okay iye báyìí mo fẹ́ máa organize fún wọn àwọn organize pé ẹyà yín tẹ́ ti kú ẹ wá gbowó legacy má ti lọ bẹ̀rẹ̀ èmi ò ní kọ́ ẹ ní nǹkan tó máa ṣe orí pé lẹ́nu ìgbà tí mi ò sọ̀rọ̀ mọ́ sìn lẹ́nu ìgbà tí mi ò sọ̀rọ̀ mọ́ ò rí tọ́pìkì ò rí nǹkan mo dákẹ́ o ti kàn ń commit blunder lọ ni mo ṣe commit blunder lọ ó yí àwọn èèyàn tó ń wòran but tẹ́lẹ̀ mo ṣe dákẹ́ mi ìfẹ́ sọ̀rọ̀ tó ti máa ti dákẹ́ èmi ni tíṣà mi ló máa fi ń learn legacy gọ́gọ́ ló máa ń learn ní Sego tí máa ti sọ̀rọ̀ báyìí mo sáré lọ ha jẹ́ kí ti sọ̀rọ̀ báyìí mo fẹ́ sáré lọ lé mo fẹ́ sáré lọ learn mi ìfẹ́ kó lọ mi ìfẹ́ kó kọ́ máa o ní o ń gba brain tí o sanwó fún so wá ní kémi náà dákẹ́ mi sọ̀rọ̀ bọ̀ ọkọ̀ tó kọ̀ fẹ́ kí n sọ tí ó fi jẹ́ kí n mú ilé wa rí pé mi ìfẹ́ wọnú ọ̀rọ̀ yẹn lọ ní hypocrite tó show tó wá ní àjọkọ̀ ẹ jẹ́ ká organize àdúà fún Toba àdúà bò sí lo organize because kò dénú ẹ̀ because ẹ mọ̀ pé ẹ
okay oya sọ fún tọ́ba ní kò sọ fún àṣà ní kò wá ṣe explain kò wá explain fún wa pé kí ló dé tó sí mẹ́jọ tó ń sin tọ́ba kí ló tí gbogbo yóò sí mẹ́jọ tó ń sin tọ́ba tẹ́ ẹ̀ dúró kẹwàá dúró mẹ́ kẹwàá o ní excuse tó lè fún mi mo sì dákẹ́ mi ò fẹ́ sọ̀rọ̀ kò sí má ti sọ̀rọ̀ ń sìn o máa fẹ́ sáré kanta o máa rí lupo so mi ní sọ̀rọ̀ mo mọ̀ pé kò tí ì yá o máa fún wa ní reason tó o fi wá níjọ́ tó ń sin tọ́ba reason yẹn a fẹ́ mọ̀ reason yẹn gangan máa fún wa ní reason yẹn ni o reason níjọ́ tó ń sin tọ́ba tó ń pay last respect fún tọ́ba kí ni reason tó fi wá that's why kí ni reason tí wọ́n fi ní kí wọ́n lọ ti ọ́fíìsì Ìdòwú Oníkòyí tí la títí ń bọ̀ ṣe pé another kìíní nìyẹn nítorí pé the right man hand nínú state council yẹn the right man hand di Tọ́ba òun ni Ìdòwú Oníkòyí nínú ibẹ̀ yẹn Ìdòwú Oníkòyí àti Tọ́ba náà jọ ń share office Ìdòwú Oníkòyí dẹ̀ lọ ní ọjọ́ tí wọ́n sin Tọ́ba bọ̀ ẹ̀ ń bí gbà bá ọ̀dà gbogbo ẹ̀yin lè ranjú mọ́ Kúnlé pé kí ló ti Kúnlé fi lọ sí òkú Tọ́ba wà rí pé legacy má ti wọ̀bẹ̀ náà ọ̀rọ̀ tí ìdébẹ̀ yẹn má dàpọ̀ má dọ̀rọ̀ pọ̀ legacy má dọ̀rọ̀ pọ̀ jẹ́ fún àwọn èèyàn ní nǹkan gbọ́ má dàpọ̀ káì but àwọn ọlọ́gbọ́n máa pick mi torí wá sí ọba àwọn èèyàn ṣe ń tẹ̀lé wá sí àwọn èèyàn wọ́n jẹ́ kó máa yé pé Jplum lọ́lẹ̀ lọ ṣe kí ni. ẹ̀ka sọ gbogbo lérò gbogbo ẹ̀yàn ọmọ Olúfádéyì ẹ̀ka sọ nǹkan tí mo gbọ́ yìí ó tún yà mí lẹ́nu pé kábíyèsí tún lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ tún lè máa bá wa sí ìjẹ́ ó yà mí lẹ́nu gan-an ikú òkè pẹ́ta lójú wọn kò sẹ́ni tó máa pẹ́ wá sí i lágbọ́rọ̀ náà gbogbo tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ló máa fi nà àti mọ kábíyèsí Jplum ọ̀ lè change rárá ọ̀ lè change ìyọ̀dọ̀ wáyé tí mo tí yóò bá ti mọ̀ láti ilẹ̀ tí yóò bá ti mọ̀ láti èèyàn máa pa wọ́n ti sáyé wọn ni tó ti yé tọ́yẹ̀ wá yẹn àti ilẹ̀ wọn ni kíní ẹ̀ ti wà á nú ẹ̀jẹ̀ wọn ọ̀ lè change láéláéláé ó ti wà á nú ẹ̀jẹ̀ wọn ọ ní pé èèyàn tó náwọn ni àtẹ tó ń ṣe giver ẹ tó ń náwọn yẹn àwọn wọn máa ń bí àwọn mọ́yàn ni àwọn àtàwọn ọ̀kọ̀tà ìfòyín lọ ní nípa yín àti ìfòyín lọ gangan látàrí gbogbo látàrí gba OPC látàrí gba fi ń tẹ̀lé àti ìfòyín lọ anything gan àmọ́ kò wá ń ṣèṣin làwọn ọmọlẹ́yìn tó ń gún pẹ̀lú yín lọ kí wọ́n máa já wọn bọ́ pẹ̀lẹ́ ẹnu nídìí nǹkan bẹ́ẹ̀ yẹn nídìí ṣé ẹ fẹ́ lọ gba nǹkan tí Sego fẹ́ fún Waziri lọ́wọ́ Sego ni Waziri ò dínà yín náà kò dínà yín wájú Sego ẹ̀ ní ìlànà ẹ̀rọ máa lọ dínà ẹ̀ níwájú Sego pé Waziri yáyá kìlà ń pààyàn ní Ogun State èèyàn mélòó ló ti pa èèyàn mélòó lẹ́wọ̀n dájúdájú tó ti pa sọ ti yé nǹkan wà nù anybody if anybody fẹ́ sọ especially èmi nǹkan wà nù mi ti fẹ́ sọ àmọ́ no kò ń sọ̀rọ̀ orí fóònù báyìí gbogbo wa ṣe máa pera wa jókòó a ṣe máa jókòó anybody máa jókòó ẹ̀yin lè dá àdúgbò yẹn débi tó wà yẹn náà ẹ̀yin lè dàrú ẹ̀ẹ́dẹ̀ ṣàtúnṣe pé kó lè dà fún gbogbo àwọn ọmọọṣẹ́ yín ṣàtúnṣe ìtò anybody rárá ń wò yín ràn ni ṣó ti yé táwọn yẹn bá ń sọ̀rọ̀ yín pé àmàwọn gbà kò ẹ̀kún kò ṣe kí nǹkan kìnìkan máa fẹ́ kọ́lọ́ wà kọ́kọ́ wọ ẹ̀gbọ́n yín náà ni ẹ̀yin tẹ̀ ẹ̀kún ẹ̀gbọ́n yín tálẹ̀ á fẹ́ kò sẹ́tẹ̀ bẹ́ẹ̀ ṣó ti yé ẹ tún ara yín ṣe ẹ lè change bí ẹ lè change àwọn ẹlọpàá lè change ipò ti gé tí yín lọ àmọ́ no ẹ lè change kò sí ẹran kan tẹfẹ ṣe kà kò tẹsí ẹran kan tẹ lè pa ṣó ti gbogbo divide and rule tí ẹ ń ṣe láti ilẹ̀
láti ilẹ̀ tẹ́tí ń tírèdì wa kò sí ìta àwọn ọ̀hún bẹ́ẹ̀ kẹfẹ́ wú ọwọ́ kan lè ní sin gbogbo wa láti mọ owó ọwọ́ tẹ́fẹ́ wú wáyé tẹ́wà yẹ change àwa ti mọ owó pàrọ̀ yẹn àti mọ bàtà yín wáyé tẹ́ yẹ change gbogbo wa yín wáyé tẹ́ yẹ change ẹ̀ẹ́pù àwọn èèyàn náà ẹ̀ẹ́pù àwọn èèyàn ẹ̀ẹ́pù ẹ̀ ṣe náà. ẹ gbọ́rọ̀ tí ọwọ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń dá padà díẹ̀ ó yá. ọmọọṣẹ́ yín ẹ̀ ṣàtúnṣe ẹ̀ ìtòyẹ́ níbodì rárá ń wò yín ràn ní ṣó ti yé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ yín pé àmàwọn gbà kò ẹ̀pù kò ṣe kí nìkan kìnìkan máa fẹ́ kọ́ lọ wà ń kọ́kọ́ lọ wọ ẹ̀gbọ́n yín náà ni ẹ̀yin tẹ̀ ẹ̀pù ẹ̀gbọ́n yín tálẹ̀ á fẹ́ ẹ̀pù kò sẹ́tẹ́ bẹ́ẹ̀ ṣó ti yé ẹ tún ara yín ṣe ẹ lè change bí ẹ lè change àwọn ẹlọpẹ́ lè change ipò ti gé tí yín lọ àmọ́ no ẹ lè change kò sí ẹ̀rọ kan tẹ́fẹ́ ṣèkà kò tẹ̀sí ẹ̀rọ kan tẹ́fẹ́ pa ṣó ti yé gbogbo divide and rule tí ẹ ń ṣe láti ilẹ̀ tẹ́tí ń tírèdì wa kò sí ìta àwọn ọ̀hún bẹ́ẹ̀ kẹfẹ́ wú ọwọ́ kan lè ní sin gbogbo wa láti mọ owó ọwọ́ tẹ́fẹ́ wú wáyé tẹ́wà yẹ change àwa ti mọ owó pàrọ̀ yẹn àti mọ bàtà yín wáyé tẹ́ yẹ change gbogbo wa yín wáyé tẹ́ yẹ change ẹ̀ẹ́pù àwọn èèyàn náà ẹ̀ẹ́pù àwọn èèyàn ẹ̀ẹ́pù ẹ̀ ṣe rẹ́kọ́ kò sórí kan kẹ́ṣe tí bá dé yìí ṣé ká tún bẹ̀rẹ̀ jà báyìí ló máa pè yín kò sẹ́ni tó máa bára wọn jà láàrin wa kò sẹ́ni gbọ́dọ̀ bára wọn jà ṣé kí wọ́n bára wọn jà o bí ẹ̀yin lẹ́ máa sá lọ o ṣé kí wọ́n bára wọn jà o wọ́n ti máa sọ fún yín yẹn o kò yẹ sí mọ̀tẹ́ bẹ́ẹ̀ ti fẹ́ ní ẹ̀yìn ọkàn nu wa kò sí ẹni ìfẹ̀lẹ̀ tí fún ọkàn nu wa tó ti yé lẹ́yìn kẹtọ́ ọmọ yín bá aṣọ òun ni kókó òun ni o. ẹyọ kan mo fún ẹ o ti lọ play ti Tolú tó ti fẹ́ pè láti. tá a ti lè lè. Fẹ́mi olórí burúkú. ilé ikọ̀ ẹ̀fẹ̀ fẹ́ mi sílẹ̀ kò sí lórí bí mi fẹ́ play Tolú lẹ́nu mi fẹ́ play Tolú lẹ́nu mi fẹ́ play Tolú lẹ́nu mi fẹ́ play Tolú lẹ́nu. Mi fẹ́ play Tolú lẹ́nu mi fẹ́ play Tolú múdà àbí kí n ṣe gbá Tolú yẹn sí ni ń bọ̀ ẹ má bínú mi fẹ́ play Tolú lẹ́nu ok jẹ́ ń gba ilé ìsì. ó ṣe fún gbogbo wọn famous lọ́jọ́ náà famous náà lọ́jọ́ náà ó ṣẹ́jú sí wọn ní bá 38 ó ní kó ń bun pa ọmọ ẹni eléyìí wòkọ́ tí Waziri ti dálẹ̀ tó gbogbo wọn wo school boy wo Seidu ti kọ́lé ẹ̀ ó ti lọ sí ilé ẹ̀ lórí Waziri ni Seidu ó ti kọ́lé ẹ̀ ó ti lọ́lé ẹ̀ lórí Waziri wo school boy kò wo pé ó máa jẹ́yàn ó máa ní mọ́tò ńlá ayé ẹ̀ wo ó ti ní mọ́tò bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn ń ṣoríire wọ́n gba chairman wọ́n gba secretary wọ́n gba gbogbo ẹ̀ ó mú gbogbo wọn ó ń jẹ tó yẹ kó máa jẹ ó fún everybody one of us ó fún pé yá ẹbí olùpàá yín sẹ̀ tó bá dé kó máa bínú gan àwọn máa ní mùsùlùmí àìgbé yìí lè kẹ ìyọlọ́n pa ó máa pàpà ṣe kíní ẹ̀ náà ni eléyìí kò tí wọ́n tó fẹ́ ṣe pé léyìí o wọn ló máa ń bá gbogbo èèyàn jà máa ń bá wọn gbìyànjú jà ó máa débì kan òrìlè jàdá ẹ̀ mọ́ ọ̀hún báyìí pé kí ló mi bá àbọ̀ ìjà má jẹ́ kó jẹ́ ti tiẹ̀ o tó bá fèsì lè ayé á fèsì ẹ̀ o wà láìka láti mọ̀ bí àwọn gbogbo abiyamọ wọ́n máa bọ́ òwò wọ́n máa bọ́ ara wọn sùn wọ́n máa ṣépè fẹ́ni ẹni bí ìjà wọn láwọn pẹ̀ tó ń yọ fẹ́ ní anybody wọ́n lè kọjá ayé fílẹ̀ fẹ́ bó fi kọ́ dẹ̀ fi wá sí ilẹ̀ ó dẹ̀ fílẹ̀ lọ́rùn kí ló gbà lọ́wọ́ ẹ̀ gbogbo ìyàwó àdúgbò gbogbo àwọn obìnrin àdúgbò ló ti bá sùn tán kí ló dé ó ti pẹ́ gan kí ló dé age mate ni gbogbo wa ní fàdé amúra wa gidi gan kí ló dé ibi òun Waziri wọ́n ti máa bàjẹ́ kiri wọ́n bàjẹ́ kiri jókòó jèrè àwọn wọ́n ti mú àwọn ọmọ tiẹ̀ lọ sí ẹ̀yà ibi kan náà jókòó náà ṣe ti tiẹ̀ jókòó lójú ráyè jẹun ó rẹ̀ jọ ẹ̀bẹ̀ ló ń bò ṣìkà ó rẹ̀ jọ bàbá yìí nìkan ti ṣe fáwọn èèyàn Fadeyi àwa ti bá ti wá débi kan àwa kan supplement ni tó ń fa àwa supplement àwa ní ìlọsíwájú fúnra wa àwa ní ẹbí á ní gbogbo ẹ̀ ìrìnàjò ló yàtọ̀ ìrìnàjò tí ẹ yàtọ̀ sí tiẹ̀ fílẹ̀ lọ́rùn jọ ọ̀rọ̀ má ti dọ̀gùn ní ilẹ̀ ìtòyí ayẹlẹ́nu tó kú
tó jẹ́jọ́ Toba Ijaya'S tó yẹ pé kò sẹ́ni tó ń ṣe fún ó ń ṣe fara ó ń ṣe fẹ́ ni ó ń ṣe fara lè jù kí ló dé òun lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ àwọn sọ́dọ̀ ṣáà ló ń gbọ́kàn lé ṣé inú ẹ̀ tún dúpẹ́ yẹn náà kú ni kí ló dé ṣé òun nìkan ni kí tí wọ́n nìkan ni ó dẹ̀ jáwọ́ lápò tó yọ kí ló dé kí ni gan gbogbo Fadeyi ló fẹ́ bàjẹ́ tán ló fẹ́ lé káàkiri ni ṣé ò fẹ́ ká ṣó òfẹ́ kọ́ ṣó oríire ni ṣé ò fẹ́ kọ́ ṣó oríire ni wọ́n ti lọ́ọ́ ti tiẹ̀ náà ó dẹ̀ fẹ́ àwọn tó kù lẹ̀ fáwọn tó kù lẹ̀ jọ báwa fi lé ilẹ̀ o jọjọ náà tó bá fẹ́ tó bá fẹ́ kàn nínú yọ jọjọ náà báwa fi lé ilẹ̀ má da wọ́ọ̀lùwọ̀ tó kò lè ṣe parí o má dalẹ̀ rárá kò sí tó kàn ẹgbẹ̀rún lọ́rọ̀ Fadeyi wọ́n mọ̀ kó o ṣe mọ́ o lè fílẹ̀ tó máa lọ́ lu ẹ̀ pẹ̀lú tó kò sí di inú ẹ̀ ẹ tó kò sí di inú ẹ̀ náà ẹ tó kò sí di inú ẹ̀ ṣé wọn nìkan ni àlàyé Fẹ́mi jọjọ náà lọ jókòó síbi kan kò lọ jókòó síbi kan kò fẹ́rẹ̀ yẹn nílẹ̀ jẹ́ kí Waziri kó jẹun ọmọ ẹ̀ iṣẹ́ tó ti ṣe lẹ́jọ́ jókòó jẹ́ jókòó ráyè rí jọjọ náà ibi tó ń lọ jìnnà ibi tó lọ ó jìnnà gan. ọba to the world máa ṣe àdúgbò tí ń dùn á tún dùn jù báyìí lọ ọmọdé aṣoríire àgbà aṣoríire ẹni tó bá rí kò ní rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run kò ní jèrè tọmọtọmọ ni lágbára Ọlọ́run àwọn oníṣẹ́ fẹ́ bá wa jà mọ́ àdúgbò tí ń dùn ó dẹ̀ máa dùn kálẹ̀ ni. wọ́dù mo kàn káwọn yẹn mọ̀ kókó rẹ̀. Fadeyi tẹ̀ wọ rẹ̀ òun la ń sọ ní pé councillor local government chairman assembly wọn máa jáde ẹsẹ̀ ìgbà tuntun ni ìgbà tuntun a ti sọ láti fi 3 months ago. ìwọ náà jó lọ́kẹ́ lómi sọ̀rọ̀. ọgbọ́lé ẹ̀ka sàn orúkọ mi ní Femi Jplum kí ló dé àbárájì Femi Jplum tẹ́lẹ̀ jáwọ́ nù bàjẹ́ èèyàn mélòó ni Waziri ti pa fún yín tẹ́bí ń pè láyà kìlà gbogbo àwa ta tẹ̀lé yín tó bá fún yín slot ìtàlẹ̀ ń tà sí fún anybody àwa yìí orúkọ tẹ́ ń jẹ́ àwa là ń jẹ́ àwọn yẹrùkú ti máa ń kó wá láti Yaba tó máa jà fún yín ẹ ti jẹ́ èèyàn lẹ́nu tó bá ní kẹgbẹ́lé kẹṣe fáwọn ọmọlẹ́yìn yín ẹ máa tà á ni èèyàn tó tún wá ẹ̀pù wa ẹ tún bàjẹ́ ẹ̀ ń pè láyà kìlà ìjọ tẹ bá ti dẹ́kun àti bàyàn jẹ́ ìjọ yẹn lọ́wọ́ bá máa bá yín jẹ́ kanlẹ̀. ní o kálómi tó sọ̀rọ̀ ó dàn kálómi tó sọ̀rọ̀ ẹ tún tún ọ̀rọ̀ ẹni yìí gbọ́ kálómi tó sọ̀rọ̀. kásán orúkọ mi ní Femi Jplum kí ló dé àbárájì Femi Jplum tẹ́lẹ̀ jáwọ́ nù bàjẹ́ èèyàn mélòó ni Waziri ti pa fún yín tẹ́bí ń pè láyà kìlà gbogbo àwa ta tẹ̀lé yín tó bá fún yín slot ìtàlẹ̀ ń tà sí fún anybody àwa yìí orúkọ tẹ́ ń jẹ́ àwa là ń jẹ́ àwọn yẹrùkú ti máa ń kó wá láti Yaba tó máa jà fún yín ẹ ti jẹ́ èèyàn lẹ́nu tó bá ní kẹgbẹ́lé kẹṣe fáwọn ọmọlẹ́yìn yín ẹ máa tà á ni èèyàn tó tún wá ẹ̀pù wa ẹ tún bàjẹ́ ẹ̀ ń pè láyà kìlà ìjọ tẹ bá ti dẹ́kun àti bàyàn jẹ́ ìjọ yẹn lọ́wọ́ bá máa bá yín jẹ́ kanlẹ̀. ẹlòmíì sọ̀rọ̀. ẹ̀yin tẹ́ ń bá wa jẹ́ yóò padà bàjẹ́ fún wọn ni ẹ̀yin tẹ́ ń bá wa jẹ́ yóò padà bàjẹ́ fún ẹ ni ọmọọba Big Wizzy máa gbádùn lọ́ntì ẹ̀ ẹni tí ó máa dùn mọ́ kó lọ bẹ́ sódò ṣé yóò bá mi yé. èyí pé lẹ́gẹ́sì kan ló ń sọ̀rọ̀ o àwọn èèyàn ló ń bínú o. ọbẹ̀ jẹ́ ká máa wọ ṣòkòtò kan láàrin ọ̀sẹ̀ mẹ́ta ni ọbẹ̀ ká máa wọ polo kan láàrin oṣù kan bọ̀tọ́ láwọn kan mọ́ wọn. wọ́n yàtọ̀ nílé ayé wa òun lọ́ ṣe tún wò pé kó tún gbógun ẹni tó bá gbógun nu Fadeyi àforí ẹ̀ gbé